Àwọn pé a lè débẹ̀.
hallelujah o. Hallelujah. Ògo ni fún Ọlọ́run nítorí tí ó ṣeun, torí tí àánú rẹ̀ dúró láíláí. A dúpẹ́ fún àǹfààní mìíràn tí a ní láti wà níwájú Ọlọ́run ní òwúrọ̀ yìí. A sì gbàdúrà wípé àǹfààní ìbùkún ni yóò jẹ́ fún wa ní orúkọ Jésù. Kí a tó lọ sí inú ọ̀rọ̀ Ọlọ́run lówùúrọ̀ yìí, mo fẹ́ kí a gba àdúrà kan. Àdúrà tí mo sì fẹ́ ká gbà ní wípé Olúwa fún mi ní ọkàn akin. Olúwa fún mi ní ọkàn akin láti gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò tó yẹ. Tẹ́ bá mọ ìtumọ̀ àdúrà yìí, ẹ rí bí àdúrà tó yẹ kí èèyàn gbà dáradára ni. Olúwa fún mi ní ọkàn akin. Ó ti sọ pé òun fún wa lọ́kàn àkọ́kọ́ tó ń fún wa kò ń ṣe ọkàn ìbẹ̀rù. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gba àdúrà yẹn wípé Ọlọ́run fún mi ní ọkàn akin kí n lè gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò tó yẹ. Àdúrà lórúkọ Jésù. Olúwa mo gbàdúrà lówùúrọ̀ yìí, ẹ dákun ẹ fún mi ní ọkàn akin. Ọkàn akin láti lè gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò tó yẹ. Olúwa ẹ fún mi. Olúwa ẹ fún mi ní ọkàn akin. Ní orúkọ Jésù, Olúwa ẹ fún mi ní ọkàn akin láti lè gbé ìgbésẹ̀ tó yẹ lásìkò tó yẹ. Olúwa ẹ ràn mí lọ́wọ́, ẹ ràn mí lọ́wọ́, ẹ fún mi lọ́kàn akin. Gbàdúrà yẹn dáadáa, gbàdúrà yẹn dáadáa. Olúwa ẹ fún mi ní ọkàn akin. Jésù Olúwa wa. Àdúrà kejì tí mo fẹ́ ká gbà ni pé Olúwa dákun mú mi tẹ̀síwájú. Ẹ má jẹ́ kí n kúrẹ̀tẹ̀, ẹ sì má jẹ́ kí n fà sẹ́yìn. Nínú ọdún yìí lórúkọ Jésù, ní gbogbo ọ̀nà mi, ẹ mú mi tẹ̀síwájú. Àdúrà. Olúwa lórúkọ Jésù, Olúwa ẹ mú mi tẹ̀síwájú lọ́dún yìí. Bàbá mímọ́ ẹ mú mi tẹ̀síwájú. Olúwa ẹ má jẹ́ kí n kúrẹ̀tẹ̀. Lórúkọ Jésù, ẹ má jẹ́ kí n ní ìfàsẹ́yìn nínú gbogbo ọ̀nà mi. Ẹ mú mi tẹ̀síwájú Olúwa. Lórúkọ Jésù, Olúwa ẹ mú mi tẹ̀síwájú. Olúwa ẹ mú mi tẹ̀síwájú. Ẹ jẹ́ ká dúpẹ́ torí pé Ọlọ́run ti gbọ́ àdúrà wa. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ọlọ́run ìgbàlà, agbàdúrà lórọ̀ lórúkọ Jésù, ẹ fún wa ní ọkàn akin. Gbogbo ẹ̀mí ìbẹ̀rù, ẹ̀mí ojo nínú ayé wa tí ò jẹ́ ká ṣe àwọn nǹkan tó yẹ ká ṣe lásìkò tó yẹ ká ṣe wọ́n, lórúkọ Jésù Olúwa ẹ mú ọ kúrò. A sì gbàdúrà lórúkọ Jésù lọ́dún yìí, Olúwa ẹ mú ẹ tẹ̀síwájú. Gbogbo ẹni tó ní ìkúrẹ̀tẹ̀ nínú ayé wọn, lórúkọ Jésù Olúwa ẹ fà á jádànù. Ọlọ́run ìgbàlà, gbogbo ẹni tó ní ìfàsẹ́yìn nínú ayé wọn, lórúkọ Jésù Olúwa ẹ mú ọ tẹ̀síwájú. Ọlọ́run ìgbàlà ẹ tú wa sílẹ̀. Lọ́dún yìí ẹ jẹ́ ká láyọ̀, a ó sì máa yìn lógo. Bá a ṣe lọ nínú ọ̀rọ̀ yìí, ẹ̀mí máa bá wa lọ. Ògo ni fún orúkọ mímọ́ yín. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ẹ má bínú ohun tó ṣẹlẹ̀ nínú ètò ìsìn àbí orin yìí wa, orin ìsìn wa. Ó yá lágbára Ọlọ́run, tá bá ráyè kó tó di pé a parí wàásù yà lè tún kọ tàbí lọ́jọ́ mẹ́jọ, torí orin tó dáa tó nítumọ̀ ni. Ìrọ̀rùn Sátánì ń pa. Orí ọ̀rọ̀ wa lónìí ni gbé ìgbésẹ̀ akin. Gbé ìgbésẹ̀ akin. A ó sì rí Bíbélì kíkà wa nínú ìwé Ẹ́sítérì orí 4 láti ẹsẹ̀ 16 dé Ẹ́sítérì orí 5 ẹsẹ̀ 3. Ẹ́sítérì orí 4 ẹsẹ̀ 16 títí tó fi dé Ẹ́sítérì orí 5 ẹsẹ̀ 3. Màá kà láti ìbàyí. Lọ kí o kó gbogbo àwọn Júù tí ó wà ní Súsà jọ, kí ẹ sì gbààwẹ̀ fún mi. Ẹ má ṣe jẹun tàbí omi fún ọjọ́ 3 ní òru àti ní ọ̀sán. Èmi àti àwọn ìránṣẹ́ mi náà yóò gbààwẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe. Nígbà tí ẹ bá ṣe èyí, èmi yóò tọ̀ ọba lọ, bí ó tilẹ̀ jẹ́ pé ó lòdì sí òfin. Bí mo bá ṣègbé, mo ṣègbé. Bẹ́ẹ̀ ni Mọ́díkáyà lọ, ó sì sọ gbogbo ohun tí Ẹ́sítérì pàṣẹ fún un. Ẹ́sítérì orí 5 báyìí láti ẹsẹ̀ 1 dé ẹsẹ̀ 3.
Ní ọjọ́ kẹta Ẹ́sítérì wọ aṣọ ayaba rẹ̀, ó sì dúró ní inú àgbàlá ààfin ní iwájú gbọ̀ngàn ọba. Ọba jókòó lórí ìtẹ́ ìjọba rẹ̀ nínú gbọ̀ngàn. Ó kọjú sí ẹnu ọ̀nà ìta. Nígbà tí ó rí ayaba Ẹ́sítérì tí ó dúró ní àgbàlá, inú rẹ̀ yọ́ sí i. Ọba sì na ọ̀pá adé wúrà ọwọ́ rẹ̀ sí i. Bẹ́ẹ̀ ni Ẹ́sítérì ṣe súnmọ́, ó sì fi ọwọ́ kan orí ọ̀pá náà. Ìgbà náà ni ọba béèrè pé kí ni ó dé ayaba Ẹ́sítérì, kí ni ó fẹ́? Bí ó tilẹ̀ ṣe títí dé ìdajì ìjọba mi, àní a ó fi fún ọ. Ọmọ ìgbàlà kí hallelujah. Gbé ìgbésẹ̀ akin. Tá a bá sọ̀rọ̀ nípa ìgbésẹ̀, oríṣiríṣi ìgbésẹ̀ ló wà. Ó fẹ́rẹ̀ jẹ́ wípé lórí gbogbo nǹkan tá a máa ń ṣe lójoojúmọ́ la máa ń ní ìgbésẹ̀ láti gbé. Tàbí ká sọ pé gbogbo nǹkan tí ó tóbi nínú ìgbésẹ̀ ayé ọmọ ẹ̀dá ló nílò ìgbésẹ̀. Kò sì sí bí èèyàn bá fẹ́ rin ìrìn 100 ọdún, 40 ọdún, ọdún 3, ìrìn ọ̀sẹ̀ 2, ìrìn ọjọ́ kan tàbí ìrìn wákàtí 2 láì gbégbésẹ̀ ò lọ síbi kankan. Ohun tí ènìyàn gbọdọ̀ kọ́kọ́ ṣe nínú ìgbésí ayé ẹ̀ lórí ohunkóhun tó bá fẹ́ ṣe, òun láti gbé ìgbésẹ̀ lẹ́yìn tó bá ti ronú tán. Lẹ́yìn ìgbà tá bá ti rò, báyìí mo ti fẹ́ kí eléyìí rí, báyìí mo ti fẹ́ kí tọ̀hún rí, ohun tó kù òun ni ìgbésẹ̀. Ìgbésẹ̀ mi nígbà mi wọ́n máa ń ṣòro gbé. Ṣùgbọ́n ìyàtọ̀ tó wà láàrin àwọn tó ṣoríire àtẹni tí ò ní ṣe láéláé òun ni ìgbésẹ̀. Ẹlòmíì lọ́gbọ́n, ó lóye, ó nímọ̀. Ìgbà gbogbo ni Ọlọ́run máa ń fi oríṣiríṣi ohun tó lè fi di ńlá sí lórí, ṣùgbọ́n tí ò ní gbé ìgbésẹ̀ kankan rárá. Ọ̀pọ̀lọpọ̀ ló sì jẹ́ pé ohun kékeré tí wọ́n bá ti gbọ́ nípa ẹ̀, tí wọ́n rí pé ó wúlò fáyé wọn, wọ́n ti gbé ìgbésẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀. Ẹni tí ó rí bùkún gbà àtẹni tí ò rí bùkún gbà rárá, ìyàtọ̀ tó wà láàrin wọn náà ni ìgbésẹ̀. Ẹni tí àdúrà rẹ̀ gbà àtẹni tí àdúrà rẹ̀ ò gbà, àwọn méjèèjì lọ́lọ́run gbọ́ àdúrà wọn. Ó ṣeéṣe kó jẹ́ pé ìgbésẹ̀ ló fi dàbí ká dá àdúrà ẹnìkan gbà tẹnìkan ò gbà. Ẹ jẹ́ ká wo ìgbà tí ẹmọ̀ kọ́kàn náà lẹ̀mí Ọlọ́run. Ìgbà tí àwọn olùṣọ́ àgùntàn Pétérù tó ń fún wa ní tí wọ́n ṣe ìsìn ẹ̀kọ́ ọjọ́ ìsinmi fún wa, wọ́n ṣàlàyé fún wa nípa wọ́n ṣe ra ọkọ̀ ayọ́kẹ́lẹ́ wọn. Lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àdúrà, ìgbésẹ̀ ni wọ́n gbé tí wọ́n fi rí ọtẹ́ bá rí orí ọkọ̀ bọ̀gìnì ni. Ṣùgbọ́n lẹ́yìn àdúrà, ìgbésẹ̀ ló kù tí wọ́n gbé tó fi di wípé ọkọ̀ náà já mọ́ wọn lọ́wọ́. Ẹlòmíì tó ṣàìsàn nínú wa, tí àìsàn yẹn sì wà nínú ayé ẹ̀ tó fi di àsìkò yìí, àtẹni tó nírú àìsàn bẹ́ẹ̀ táìsàn yẹn ti lọ, ó ṣeéṣe kó jẹ́ wípé ìgbésẹ̀ lásán ló yàtọ̀ láàrin wọn. Ó ṣe kó jẹ́ ìpé ìgbésẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ ipò la fẹ́ dé láyé yìí, tọ́lọ́run ti fi ọ̀nà bá ṣe dépò náà hàn wá. Ẹlòmíì sì ti dé oríṣiríṣi àwọn ipò bẹ́ẹ̀ síwájú wa. Àjọ gbàdúrà ní gbogbo ìgbà ni. Ìyàtọ̀ tó wà láàrin ẹni tó dépò yìí àtẹni tí ò tí ì dépò yìí, ó ṣeéṣe kó jẹ́ pé ìgbésẹ̀ ni. Ẹnìkan gbé gbésẹ̀, ẹnìkan ò gbé gbésẹ̀. Onígbàgbọ́ bàjẹ́ láyé òde òní débi wípé a gbàdúrà Olúwa fún mi lóúnjẹ. Ìgbà tó bá wọn bá tún fún wa lóúnjẹ tán, a sì tún máa tẹ̀síwájú nínú àdúrà wa àfi bí kí Ọlọ́run wá fi ọwọ́ rẹ̀ kó fi ọwọ́ rẹ̀ sínú oúnjẹ, kó bu òkèlè, kó bù sí wa lẹ́nu. Onígbàgbọ́ lè lọ sórí òkè, a lè lọ sí pẹ̀tẹ́lẹ̀, a lè ṣe ìṣọ́ òru 40 ọjọ́, 40 ọ̀sán, 40 òru, ṣùgbọ́n onígbàgbọ́ ya ọ̀lẹ láti gbé ìgbésẹ̀. Àwọn aláìgbàgbọ́ wá ń ṣoríire jù wá lọ.
àwọn tí wọ́n ti gbàdúrà rárá nítorí pé wọ́n láyà wọ́n sì lè gbé gbèsè. Oríṣiríṣi àǹfààní lọ́pọ̀lọpọ̀ ti sọnù torí àìlè gbé ìgbésẹ̀. Ìgbésẹ̀ akin tá ń sọ̀rọ̀ nípa rẹ̀ yìí, ó wá jẹ́ ìgbésẹ̀ tó ṣòro jù fún ọmọ ẹ̀dá láti gbé, nítorí pé ọ̀pọ̀lọpọ̀ ìgbésẹ̀ akin tá a bá wo ìgbésẹ̀ àti àǹfààní tó wà nínú rẹ̀, tá a bá ń wo ìdàkejì rẹ̀ lọ́hùn, wọn ò ṣe é gbé rárá, wọn ò kì í ṣe é gbé. Torọ́pọ̀ máa wí pé tí mo bá gbé ìgbésẹ̀ yóò lè já síkú lẹ́yìn ìgbà tó ti gbàdúrà. Tí mo bá gbé ìgbésẹ̀ yìí ó lè já sí òfò lẹ́yìn ìgbà tó ti gbàdúrà. Kí wá ní kókó àdúrà? Ẹ jẹ́ ká wo àwọn àpẹẹrẹ kọ̀ọ̀kan nínú Bíbélì. A rí i pé gbogbo ìgbésẹ̀ yẹn ló fẹ́ ìbá já sí ikú, ṣùgbọ́n torí pé wọ́n gbé ìgbésẹ̀ náà pẹ̀lú Ọlọ́run, gbogbo ìgbésẹ̀ ló sì lérè nínú. Àkọ́kọ́ ni ìgbésẹ̀ tí Ẹ́sítérì gbé. Òfin wà nínú ìlú tí ní Ṣúṣà níbi tí Ẹ́sítérì gbé wà. Ayaba ò gbọ́dọ̀ yọjú síbi gbọ̀ngàn ọba, ibi gbàgede ọba, tí ò bá ṣe wípé ọba pè. Ó ti wà nínú òfin. Ayaba tó bá ṣerú ẹ̀, ojú rẹ̀ ni wọ́n ti yọ idà, ẹ̀yìn rẹ̀ ni wọ́n ti fi sí. Àwọn ọmọ Ísírẹ́lì àṣẹ sì ti wá tí Ámánì ti parí iṣẹ́ lórí wọn láti pa gbogbo àwọn Júù. Ìgbésẹ̀ kan péré ẹnìkan náà ló sì lè gbé, òun ni Ẹ́sítérì. Ìgbésẹ̀ tí Ẹ́sítérì sì tó fẹ́ lọ gbé yìí, ìgbésẹ̀ tó la ikú lọ ni. Ṣùgbọ́n Ẹ́sítérì gbé ìgbésẹ̀ yìí pẹ̀lú Ọlọ́run, ó sì gba gbogbo àwọn Ísírẹ́lì sílẹ̀. Ọba tó fẹ́ lọ bá ọba ọṣẹ́ àṣẹ Ọlọ́run, èèyàn náà lòun náà. Bíbélì sì jẹ́ ká mọ̀ wípé Ọlọ́run ló ní ọkàn ọba àti ìjòyè, a máa yí ọkàn wọn bó ṣe wù. Ó gbé ìgbésẹ̀ náà, ìgbésẹ̀ náà sì jẹ́ iyè fún gbogbo àwọn Ísírẹ́lì. Ẹ jẹ́ ká wò tí Ẹ́sítérì ò bá gbé ìgbésẹ̀ akin yìí ńkọ́. Ámánì bá pa gbogbo Ísírẹ́lì. Nínú Ẹ́sítérì ibi tí a kà, ẹ jẹ́ ká wo ẹsẹ̀ kẹrìndínlógún. Ó ní lọ kí o kó gbogbo àwọn Júù tí ó wà ní Ṣúṣà jọ, kí ẹ sì gbààwẹ̀ fún mi. Ẹ má ṣe jẹun tàbí mu omi fún ọjọ́ 3 ní òru àti ní ọ̀sán. Èmi àti àwọn ìránṣẹ́bìnrin mi náà yóò gbààwẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀yin náà ti ṣe. Nígbà tí ẹ bá ṣe èyí, èmi yóò tọ̀ ọba lọ. Ìgbésẹ̀ nù. Bí ó tilẹ̀ jẹ́ pé ó lòdì sófin, ṣùgbọ́n Ẹ́sítérì mọ̀ wípé ó kọ síbẹ̀ wípé bí mo bá ṣègbé, mo ṣègbé. Ṣé mọ̀ pé ìgbésẹ̀ tó lè mú ṣègbé ni? Ṣùgbọ́n ìgbésẹ̀ akin ó gbé tó ló gbé pẹ̀lú Ọlọ́run. Ẹ jẹ́ ká wo ìgbésẹ̀ mìíràn tí àwọn mìíràn tó gbé nínú Bíbélì. Nínú àwọn ọba kejì orí 7 ẹsẹ̀ 3 sí ẹsẹ̀ 8. Ìtàn tó wà bẹ́ẹ̀ ni ìtàn àwọn adẹ́tẹ̀ 4 nígbà tí ogun yí àwọn ọmọ Ísírẹ́lì ká. Ogun yìí mú débi wípé àwọn ọmọ Ísírẹ́lì wọ́n ti ń pa ara wọn jẹ. Ṣé rántí tàn tí àwọn obìnrin méjì kan wà tó ọ̀kan sọ wípé jẹ́ ká pa ọmọ rẹ tábà ti fo ìyẹn ṣe oúnjẹ ọ̀sán àti oúnjẹ òwúrọ̀ tán, á pa wọn títí ìwọ nígbà tó tí ẹran yẹn bá ti tán. Ọlọ́run ní jẹ́ ká rí ìṣe. Ogun mà ní mú wa. Àwọn èèyàn ń pa ọmọ wọn. Ṣẹlẹ̀ yìí tí Bíbélì tí a kọ sílẹ̀ nínú Bíbélì òun la rí yẹn. Kò ṣe
àwọn tó ní irú èrò bẹ́ẹ̀ láti ṣe bẹ́ẹ̀ wọ́n ti rí àpẹẹrẹ níbì kan. Obìnrin lè gba ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀ láti pa obìnrin. Obìnrin gbà láti wà nínú náà kí ọmọ wọn jáde. Ṣùgbọ́n gbà tó bá ti di pé obìnrin fi ọ̀bẹ sí ọmọ rẹ̀ lọ́rùn, ó ti dé góńgó. Ọlọ́run jẹ́ ká rí ìṣẹ́, ogun ò sì ní mú wa. Irú ìyẹn yìí ló mú ní ilẹ̀ Ísírẹ́lì lásìkò yẹn. Ṣùgbọ́n àwọn adẹ́tẹ̀ mẹ́rin yìí wọ́n kóra wọn jọ, wọ́n gbé ìgbésẹ̀, wọ́n ní bá wà níbí àákù, bá wọnú ìlú lọ ìyẹn bẹ́ẹ̀ àwọn èèyàn kú àtúkú níbẹ̀. Kí ló dé tá a lọ síbi ọ̀dọ̀ àwọn ológun yìí, àwọn tó fogun yí wa ká yìí? Ẹ jẹ́ ká lọ sí ibùdó wọn. Tí wọ́n tọ́lọ́run bá ní ká bá ojú rere anu wọn pàdé, wọ́n dá wa sí. Tí wọ́n bá sì pa wá, àákùkú kákúkú jẹ́jẹ́. Ẹ rí pé ìgbésẹ̀ tí wọ́n gbé, ìgbésẹ̀ tó la ikú lọ ni. Àkọ́kọ́ ọmọ Ísírẹ́lì ni wọ́n tí àwọn tó ròdò tí wọ́n fẹ́ rí lójú. Ẹ̀kejì, adẹ́tẹ̀ ni wọ́n tí ògbòrò gbà rìn. Èyí tí àwọn olóyìnbó ń pè ní suicide, ibi tí wọ́n lọ yẹn suicide mission. Láti lọ kú ni, ṣùgbọ́n wọ́n gbé ìgbésẹ̀ yẹn. Bíbélì sọ wípé àfẹ̀mọ́júmọ́ ni wọ́n lọ. Àfẹ̀mọ́júmọ́ kan náà òun ni àwọn ọmọ ogun yẹn gbọ́ ìró ẹsẹ̀ tí wọ́n sì sá lọ. Léyìí tó túmọ̀ sí pé ẹsẹ̀ àwọn adẹ́tẹ̀ tí wọn ò lè fi halẹ̀ rárá, ó ti di ẹsẹ̀ ọmọ ogun létí wọn. Àwọn ogun sì sá lọ. Àwọn adẹ́tẹ̀ wọlé, wọ́n jẹun, wọ́n yó, wọ́n kẹ́rù, wọ́n kó yẹn pamọ́, wọ́n padà, wọ́n wọ bùdó mi. Bíbélì sọ pé wọ́n kó fàdákà, wọ́n kó wúrà, wọ́n kó gbogbo nǹkan tó wọ́n ti kó gbogbo ẹ̀, wọ́n ti pa wọ́n mọ́. Nítorí ìgbésẹ̀ akin, wọ́n sì tú odidi ìlú kan sílẹ̀. Wọ́n ṣẹ̀ṣẹ̀ wá sọ wípé ó yẹ ká ṣe ohun tá a ṣe yìí o, ó yẹ kí á lọ ká lè fún ọba gbọ́ lẹ́yìn tí wọ́n yó ní o. Tí wọ́n dẹ̀ ti kó ohun tó tẹ́ wọn lọ́rùn, kò sí ìgbésẹ̀ akin tí ò lérè nínú. Èyí tí mo fẹ́ fi àkókò wa ti lọ, ẹ jẹ́ kí n sọ ẹ̀kẹta. Òun ni ìtàn tá a rí nínú Mátíù orí 14 ẹsẹ̀ 29. Mátíù orí 14 ẹsẹ̀ 29. Ìtàn Pétérù. Ìgbà tí Jésù Kristi fẹ́ lọ kó wọn yọ nínú ìgbì omi tó fẹ́ rì wọ́n mọ́lẹ̀. Bíbélì sọ pé Jésù ń rìn bọ̀ lórí omi. Gbogbo wọn sì ẹ̀rù ń bà wọ́n. Ó ní ẹ má bẹ̀rù èmi ni. Pétérù wá béèrè, tó bá jẹ́ pé ìwọ ni, sọ fún mi kí n máa rìn lórí omi. Ṣé ìgbésẹ̀ ikú kọ́? Ó fẹ́ rìn lórí omi. Èèyàn ò lè rìn lórí omi, kò ṣeé ṣe. Jésù tó rìn lórí omi, torí Jésù jẹ́ èèyàn, ó jẹ́ Ọlọ́run papọ̀ ni. Pétérù wá sọ pé jẹ́ kí n máa bọ̀, tó bá jẹ́ pé wọ́n ni. Jésù ní ẹ máa bọ̀. Mo wò pé kí ló wà nínú ọkàn Pétérù láti gbé ẹsẹ̀ láti inú ọkọ̀ ojú omi kó dẹ̀ gbé sí orí omi. Ó dẹ̀ gbé ẹsẹ̀ yẹn, ó gbé sí orí omi, ó dẹ̀ rìn lọ tòótọ́. Tẹ́ bá wo ìtàn ayé Pétérù, kò sẹ́ni tó fi ń ṣe ọ̀gá àwọn ọmọ ẹ̀yìn. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ akin rẹ̀ ó mú yàtọ̀ láàrin gbogbo àwọn ọmọ ẹ̀yìn pátá. Gbogbo ọ̀nà pátá ló fi yàtọ̀ sáwọn tó kù. Ẹni tó ń gbé ìgbésẹ̀ akin, ó sì sọ ìgbésẹ̀ akin rẹ̀ sì sọ di ara wájú. Ìdí tí àwọn èèyàn kì í fi gbé ìgbésẹ̀ akin lónìí, torí pé a jẹ́ ojo tàbí kẹ́rù máa bà wá. Ẹlòmíì ìdí tí ó fi gbé ìgbésẹ̀ akin ni pé torí pé ó ya ọ̀lẹ nínú ara, ó tún ya ọ̀lẹ nínú ẹ̀mí. Ìdí ìbí sì ni wípé ẹlòmíràn ní ìtẹ́lọ́rùn tí ò nírònú. Ìtẹ́lọ́rùn tí ò nírònú, ìtẹ́lọ́rùn tí ò wúlò. Ibi tí mo wà yìí mà ti dà, ibi kọ́ èmi ò lè ṣe ìtẹ́ni kí n ṣe ni, ó ti dà. Ẹlòmíì tó yẹ kó ti wà nílé ọkọ tí ò tí ì lọ́kọ tó fi dàsìkò yìí torí àìlè gbé ìgbésẹ̀ akin. Ọ̀pọ̀lọpọ̀ tó yẹ kó níyàwó tó yẹ tí ò sì níyàwó tó fi dòní yìí torí àìlè gbé ìgbésẹ̀ akin. Ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n ibi iṣẹ́ níbi tọ́lọ́run bá tò wọ́n mọ́ láyé, níbi iṣẹ́ tó wúlò, níbi iṣẹ́ tí wọ́n ti jẹ́ olórí tí wọ́n á ṣe dáadáa, lọ́lọ́run fẹ́ tò wọ́n mọ́ torí àìlè gbé ìgbésẹ̀ akin. Olùṣọ́ àgùntàn àgbà wa sọ ìtàn nìkan. Wọ́n rí
nínú ìwé ìròyìn wọ́n rí ìpolówó iṣẹ́ ńláńlá kan. Ẹni kájú òṣùwọ̀n láti ṣiṣẹ́ yìí, ṣùgbọ́n torí pé iṣẹ́ yìí tó bí owó rẹ̀ sì pọ̀, ó rò pé òun ò lè ṣe, àwọn ò ní gbà mí sírú ẹ̀. Ibi tó dẹ̀ ń sọ, ọ̀kan nínú àwọn ọmọọṣẹ́ rẹ̀ tí ò tiẹ̀ ní kò ní ìwé ẹ̀rí tó tó títí ẹ̀, ìyẹn gbọ́, ìyẹn ní ọ̀gá kí ló dé tẹ ẹ̀yin náà kọ̀wé fún láti ṣiṣẹ́ yìí, ó ní àwọn ò lè ṣe tó tóbi jù, àwọn oníṣẹ́ mi lè kọ́, àwọn oníkọ́ tó bá fẹ́ kọ́, ọmọ tí ò tó, tí ò ní ìwé ẹ̀rí tó ní ìwé ẹ̀rí tí ò tó títí ẹ̀, tí ó tẹ́ pé ìwọ̀nba ìgbà díẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ lò níbi iṣẹ́, ó gbégbèsè akin, wọ́n sì fún níṣẹ́ náà. Ọ̀pọ̀lọpọ̀ wa tó ní pé àlè gbé ìgbésẹ̀ akin, òun ni a fi di bí a ṣe wà. Àwọn tí ò gbé ìgbésẹ̀ akin, ìkúrẹ̀tẹ̀ máa ń wà nínú ayé wọn, wọ́n máa ń ní ìfàsẹ́yìn. Àwọn tí ò lè gbé ìgbésẹ̀ akin, wọn kì í fi bẹ́ẹ̀ gbẹgbẹgbẹ. Ohun kan náà tá a nílò láyé láti gbé ìgbésẹ̀ akin, òun ni ìgboyà. Timothy kejì orí kìíní ẹsẹ̀ keje ní sọ̀rọ̀ nípa ìgboyà, ó nítorí pé Ọlọ́run kò fún wa ní ẹ̀mí ẹ̀rù bí kò ṣe ẹ̀mí agbára. Ọlọ́run ti fún wa ní ìgboyà. Gbogbo ẹni tó bá jẹ́ ọmọ lẹ́yìn Kristi ló ní ìgboyà láti gbé ìgbésẹ̀ akin. Láì gbé ìgbésẹ̀ akin, àgbọ́ràn sọ́lọ́run lẹ́nu ni. Ọlọ́run á ràn wá lọ́wọ́. Gbé ìgbésẹ̀ akin lónìí, ayé rẹ̀ á sì lè tó. Lọ́dún yìí, ó jẹ́ àwọn kan tó yẹ kí a kíyèsí, kí a lè ṣe rere tayọ ju ọdún tó kọjá lọ. Ìgbésẹ̀ akin ó ṣe pàtàkì nínú rẹ̀. Ẹ jẹ́ kí a gbàdúrà. Olúwa Ọlọ́run ìgbàlà, a gbé orúkọ yín ga torí Ọlọ́run títí láé ni. Gbogbo àtà bá sì kóra wa jọ, òun lè máa ń gbọ́ àdúrà wa. A dúpẹ́ pé lónìí Olúwa ẹ tún ti bá wa sọ̀rọ̀. Lórúkọ Jésù, ọ̀rọ̀ yìí ẹ jẹ́ kó ṣe rere nínú ìgbésí ayé wa. Gbogbo ẹnikẹ́ni nínú wa tó yẹ kó ti gbé àwọn ìgbésẹ̀ kan tẹ́lẹ̀ tí ò gbé, lórúkọ Jésù, Olúwa ẹ fún wa ní àǹfààní láti lè gbé ìgbésẹ̀ yìí. Ẹ fún wa ní ọkàn akin láti lè gbé gbogbo ìgbésẹ̀ akin. Lórúkọ Jésù, lọ́dún yìí ẹ mú wa ṣe rere. A ó sì máa yin orúkọ yín lógo. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. A dúpẹ́ fún ìfarabalẹ̀ wa. Ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, Ọlọ́run á bùkún fún wa. Bá ṣe lọ nínú ọ̀sẹ̀ tuntun, Ọlọ́run á máa bá wa lọ. Gbogbo àwa tí a bá ní ohunkóhun láti fún ìjọ, ẹ má yẹ kí a gbàgbé, jẹ́ ká rí àwọn ẹ̀ṣọ́ aṣọ́nà kí a tó lọ. Àwọn gbogbo atásí wò wá nílé, a dúpẹ́ fún ìfarabalẹ̀ wa. Tí a bá ti wo àwọn ètò wa yìí tán, ẹ jẹ́ ká máa fi ṣọwọ́ sí àwọn ẹlòmíì tó ń sọ èdè Yorùbá. Yóò dára fún wa ní orúkọ Jésù. Ẹ ṣeun.